Africa Content TV. Nígbà tí máa yìí mo rí inú fídíò ni wọ́n wá bá yín. Mo ní ilé tí mo wò ìta ni. Mo sáà ń wà wọ́n gbé ní tí a pàṣọ sí. Àbá ó ti kú bẹ́ẹ̀. Mbà máa gbé wọ́n ní you are welcome after 3 minutes. Step ti ń bẹ 1 2 3 4 5 1 minute. Akilẹ̀ ti gbé lọ mi. 1 minute. Ó lè lò ní wọ́n ta Tó sọ̀kalẹ̀. Ó lè lò ní wọ́n ta àlòkù helicopter. Ẹ máa gbọ́. Mo ní bọ́lá àlòkù lọ padà ń tàtà. Ọmọ alábẹ́. Nílọrin. Àwa ṣe máa ń wòye kan. Mo wo ilé yìí ìṣẹ̀lẹ̀ rẹ́ǹtì. Epo àwọn gbogbo everything. Wọ́n ti lọ gbówó wá. Akilẹ̀. Nígbà tọ́rọ̀ rí bó ti rí yìí, máa yìí gbà ti ń lọ ìyẹn Karachi. Thank you, I will make it, I will come. Ọ̀rẹ́ rìn jáde nílé rẹ̀ wàláì. Wọ́n ní Wọ́n lẹ́rìn lójú gbogbo ayé. mo ní ọ̀rọ̀ Karachi ti gbọ́. Ẹ̀rín kọ̀ọ̀rọ̀ ni afẹ́kọ́rẹ́rìn gbangba. Kí lẹ́sẹ̀ fún Karachi ọmọ ìyá yín? Ọba tún yìí. Ẹ sọ̀rọ̀ wọ́n ní bàbá àwọn ni. Bọ́ọ̀lù àti fẹ́ mọ̀. Sẹ́ni ẹ̀sẹ̀ náà. Ẹ̀yà mo dúró. Ẹ jẹ́ ẹ̀kọ́ rẹ̀ ìṣẹ́jú kankan mọ̀. Kí wọ́n tó gbé ń dáhùn ìdí ẹ̀kọ́ rẹ̀ ìṣẹ́jú kan. Wọ́n ti lọ gbé owó wá. Wàláì. Àyà àti òní aláyọrí. Aláyọrí ìkànnì ìdára sí o. Owó ni wọ́n gbé bọ̀. Àyà ajé lókèlókè ní iyo. Òun ti wá gbọ́dọ̀ báyìí. Bàbá àjọba láyé pé láti wákàtí ọ̀wọ́ gbogbo ti yí ìpàdé o. Gbogbo ti yí ìpàdé. Gbogbo tó ti sì sílẹ̀ ìgbà ọ̀nà ni kó máa jí láti wákàtí ọ̀wọ́ ilé ayé rẹ̀ Ọláyọrí Àyìnlá mi kára sí o. Orúkọ rẹ̀ Ọláyọrí ọlọ́nà tí wọ́n yọrí bọ́ọ̀lù torí pé gbogbo òkè Ìbàdàn wọ́n bẹ̀ ní ìkàlẹ̀ Babátúndé. Kí ló mú mi sọ pé gbogbo òkè Ìbàdàn ń bẹ ń kàlẹ̀? Àti ní mẹ́yọ̀ ní Àyìndé ní ìyá ìṣèlérí so bá a bá ti rí àti ní Àyìndé bá a ti rí Fìjàbí ọmọ Akínyadé gbogbo Ìbàdàn ló ń bẹ ní ìkàlẹ̀ o so gbogbo ní Fújì wọ́n bẹ̀ ní ìkàlẹ̀ yàtọ̀ wẹ́wẹ́ àti ní bàbá Ọláwọlé Àyìnlára Sákìbì iye bàbá mi ìgbà ẹni mo ṣe Àyìnlá mi àṣàkì àkọlọ́ ìyẹ̀rú. Bàbá wọn bẹ̀ ní ìkàlẹ̀ president Síkírù Sensation aláàánú ni èèyàn dáadáa títí ni wọ́n máa ń lè rí pẹ́. Láti wákàtí ọ̀wọ́ Àyìnlá ọ̀rọ̀ yìí o ẹni bàbá ẹnu ọ̀rọ̀ yìí o àbíkí tí wọ́n tó lórí rẹ̀ ọ̀rọ̀ yìí o ẹni bàbá ẹnu ọ̀rọ̀ yìí o àbíkí tí wọ́n tó lórí rẹ̀. Thank you.
Ọ̀yọ́ bá mi kọ́ sọ̀rọ̀ ẹ̀rọ. Àìlá ẹgbẹ́ mi, Wàsíù mi ìlú, Abíọ́dún mi, Wàrásì mi ìlú, ẹ̀yà olùdíjọ́ lára ìgbà lóko. Àrí ẹlọ́dún yìí, bàbá abáwọn ṣe 60, àbáyé ṣe 70, ọjọ́ náà, òpópó náà, afẹ́rọ̀ kọ́ńtílẹ́nì, afẹ́rọ̀ Canada. Ìlà ẹlẹ́dùn máa rè ọba tó láyé, ẹjọ́ máa sọ́wà lórí ìjókòó, ẹjọ́ pàṣẹ wà lórí ìjókòó. Ẹ̀yin bẹ́ẹ̀ ni wọ́n ṣe ẹwà ń bí. Ó ti wọ́n ṣe ilé oyún báyìí. Tí Canada náà bá dé, bálayé bá lọ tó máa ń bò, omi sẹ̀yìn ní ẹ̀yin náà jèrè ẹ̀rọ láwọn ọlọ́wọ́ pọ̀. Àlàyé ẹlọ́kọjú èyí sílẹ̀, nǹkan láti yí padà. Ó ti wá yí padà báyìí, torí pé àwọn àgbààgbà tó sọ̀rọ̀ yìí.